mo kí wa lórúkọ Jésù Kristi kú ojúmọ́ nínú ilé tí ẹ ti láǹfààní láti máa gbọ́ mi yálà àárọ̀ lẹ́yìn wà tàbí ọ̀sán ṣùgbọ́n òwúrọ̀ kùtùkùtù ni àwa wà lọ́dọ̀ tiwa níbí. Ọ̀sẹ̀ yìí máa jọ pé wá ní àjọ máa ní ẹ̀rí lolúwa wí. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa lẹ́nu mi. Ìrìn àjò ọ̀sẹ̀ yìí yóò pé àwa náà. Ẹ gbọ́ ohun àkọ́kọ́ tí mo gbọ́. Wọ́n ní kí n jíṣẹ́ ìfún ẹni tó ní. Mo rò bóyá ìwọ ni. Tó bá jẹ́ ìwọ ni wàá rí àmì ṣe. Àkọsílẹ̀ Sátánì ní ibi fún ọ lọ́sẹ̀ yìí kò ní ṣẹ. Gbọ́ ohùn Olúwa tí mò ń gbọ́ lọ́wọ́lọ́wọ́. Ohun tí Sátánì kọ fún ọmọ, fún aya, fún ọkọ, fún òbí, àkọọ́lẹ̀ tó wà coded tí ò mọ̀ túmọ̀ ẹ̀. Every written of the enemy tí wọ́n code tó wà coded tó lè mú ogun wá. Mo sọ bí ikọ̀ Ọlọ́run bí o bá rí àmì ṣe, ẹ̀jẹ̀ Jésù parẹ́. A fi rán Ùráyà sójú ogun. Dávìdì kọ síbẹ̀ pé bó bá ti débẹ̀ kẹ́ ẹ fi síbi tí ogun ti gbóná kí ẹ padà lẹ́yìn ẹ̀ kó dẹ̀ ṣubú lójú ogun. Òun náà la fi rán. Wọ́n ní kí n sọ fún ẹnìkan tó ń gbọ́ mi, gbogbo ohun tí ọ̀tá kọ ní ibi fún ọ lọ́sẹ̀ yìí tó bá rí àmì ńlá ṣe kò ní ṣẹ. Wọ́n ní kí n sọ pé kò ní sí ẹkún, kò ní sí àbámọ̀ nínú ilé yín lọ́sẹ̀ yìí lolúwa wí. Àmín. Ìyẹn ti lọ nìyẹn. Mo jíṣẹ́ yẹn. Àyànfẹ́ láàárọ̀ yìí èmi rẹ jọ fẹ́ gbàdúà bá àti ẹ̀ tí láǹfààní àtijọ́ jókòó pọ̀ torí mo mọ̀ pé ìgbà gbogbo ni ọkàn tiẹ̀ náà máa ń lọ pé bẹ́ẹ̀ ọjọ́ kan lèmi náà yóò láǹfààní tí a ó jọ ríra pọ̀ èmi àti ìránṣẹ́ Ọlọ́run yìí. Ọjọ́ yẹn ń bọ̀. Bí ọjọ́ yẹn ò bá dẹ̀ tètè dé gbọ́ máa gbọ́ ilé yìí. Jésù náà ló ń gbọ́ àdúrà kì í ṣe mi. Jésù ló ń dáhùn àdúrà. A kàn fi orí ọ̀fẹ́ fún mi ní. Ìdí ẹ̀ tí mo fi gbogbo orí ọ̀fẹ́ yìí àti gbogbo àǹfààní tí mo bá ní láyé rí wípé mo jíṣẹ́ Olúwa fún àwọn tí a rán mi sí. Gbogbo ẹ̀yin tí ẹ ń làkàkà láti rí mi ó dáa bẹ́ẹ̀ ṣùgbọ́n èyí tó ṣe pàtàkì jù bẹ́ẹ̀ ni pé kẹ́ ẹ kọ́kọ́ rí Jésù. Ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn tó ń lé àdúrà kiri lónìí ni ò tí ní ìbápàdé pẹ̀lú Jésù. Wá Jésù ní àwárí wo bó o bá kọ́kọ́ rí Jésù kó o tó rí mi. Àdúrà mi lórí rẹ lè má nítumọ̀. O gbọ́? Wá Jésù ní àwárí ní àkọ́kọ́. Tó o bá wá ti rí Jésù orí tó bá ti rí mi báyìí. Wéré ni mérekù rẹ máa tẹ̀ ọ́ lọ́wọ́. A dára fún ọ. Mo jíṣẹ́ kejì fún ọ. Ìránṣẹ́ Ọlọ́run kan ní orílẹ̀-èdè Áfíríkà ni a fi ìwé ìpèpè sí iṣẹ́ Olúwa ní orílẹ̀-èdè Amẹ́ríkà ní Philadelphia. Ó rin ìrìn àjò lọ sí Philadelphia láti jíṣẹ́ Olúwa. Ó ní lọ́kàn pé tóun bá ti parí iṣẹ́ ìránṣẹ́ òun ní Philadelphia òun á sọ̀kalẹ̀ lọ sí Chicago láti lọ ṣeré díẹ̀ níbẹ̀ kóun tó máa padà bọ̀ ní ilẹ̀ Áfíríkà. Ṣùgbọ́n ní àkókò tí ó wà ní Philadelphia ni ó gba ìpè pé àkọ́bí òun obìnrin wà ní ilé ìwòsàn tó ti ń rọbí fún ọjọ́ 3. Ẹ̀mí sì fẹ́ bọ́ lára ẹ̀. Ojú ti owó. Nígbà tí ìránṣẹ́ Ọlọ́run gbọ́ ilé yìí ó gbàdúrà. Ohun tó gbọ́ ni pé Olúwa sọ pé máa lọ ilé lọ gba ọmọ rẹ lọ́wọ́ ikú. Lọ́jọ́ kejì ìránṣẹ́ Ọlọ́run bá ọkọ̀ òfurufú padà sí ilẹ̀ Áfíríkà. Bó ti ń láde ní airport ó doríkọ ilé ìwòsàn níbi tí ọmọ rẹ̀ ti ń rọbí. Ẹ gbọ́ bí dókítà 12 ló fọwọ́sowọ́pọ̀ tí wọ́n ń ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ ọmọ ẹ̀ ṣùgbọ́n tí kò yé mọ́. Wọ́n ní àwọn òṣèrú eléyìí rí
ẹ̀mí ọmọdébìnrin yìí ti fẹ́ bọ́ torí àkọ́bí rẹ̀ ni ó fẹ́ kú toyúntoyún. Aláboyún kan gbọ́ mi lọ́wọ́lọ́wọ́, Olúwa ní kí n jíṣẹ́ fún ẹ pé o ò ní bá oyún kú. òkè ọmọ tí yín ló lóyún, Olúwa ní kí n jíṣẹ́ yẹn pé ọmọ yín tó lóyún, ọ̀rẹ́ yín tó lóyún, aláboyún tó ń bẹ ní agbègbè yín kò ní bá oyún kú. Gbọ́ ohùn pé omi ló dànù, akèrègbè ò fọ́, akèrègbè ló fọ́, omi ò dànù. Olúwa ní kí n sọ pé kò ní ṣẹlẹ̀ lórí aláboyún tiyín. Bí bàbá yìí ti dé airport, wọ́n ti prepare ọkọ̀ tó máa wá gbé ní airport, ó di yá ní ilé ìwòsàn. Nígbà tó délé ìwòsàn, wọ́n ní wọ́n wà ní tíátà, àwọn dókítà kọ̀ọ̀kan àti nọ́ọ̀sì ò fẹ́ kó wọlé. Ó ní èmi ni bàbá ọmọdébìnrin tó wà nílé ìwòsàn tí wọ́n fẹ́ ṣe operation fún. Nígbà tí ó máa wọbẹ̀, ó bá dókítà méjìlá lẹ́nu iṣẹ́. Ó ní kán fún un láyé ìṣẹ́jú 5 pé Ọlọ́run òun rán òun wá kó òun wá jíṣẹ́. Ẹ gbọ́ èdè tó pè. Ẹnìkan wà níbí tó máa sọ̀rọ̀ láàárọ̀ yìí nítorí pé ìjì máa dákẹ́ nínú ayé ẹ. Ó ń dùn mí, ó ń tẹ́ mi, mi ò ní àkókò tó láti máa bá yín sọ̀rọ̀. Gbọ́ ilé yìí, ìwọ tí Ọlọ́run bá fi sí lọ́kàn tó lè sponsor rédíò program wa, wo èrè ń bẹ níbẹ̀ fún ọ. Nítorí ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn ló tẹ́tí sílẹ̀ tó fẹ́ gbọ́ kí ni Olúwa wí lórílẹ̀-èdè àgbáyé látẹnu wa. Bọ́lọ́run bá fi sí ẹ lọ́kàn yìí, wọ́n pè bí ìbá tètè gbé fi text message ránṣẹ́. Nígbà tí bàbá yìí débẹ̀, ó gbé ọwọ́ lé ikú ọmọ rẹ̀, ó dẹ̀ rán àṣẹ jáde pé mo lu àṣẹ bí àlùfáà, mo lu àṣẹ bí bàbá tó bí ọ, mo pàṣẹ pé kí ẹ̀mí ikú kó fi ayé rẹ sílẹ̀. Mo sì pa á láṣẹ pé láàrin ìṣẹ́jú 10 kí ọmọ inú rẹ kó jáde lálàáfíà. Gbólóhùn àṣẹ tí bàbá yẹn rán jáde ni, ó dẹ̀ jáde kúrò ní tíátà. Láàrin ìṣẹ́jú 5 sí 15, ìgbé ta pé ọmọdébìnrin bí ọmọkùnrin làǹtìlanti. Gbọ́ nínú ìwé Luke orí 8 verse 22 to 25. Jẹ́ n sáré kàbí àkókò máa gbà mí láyè. Ó sì ṣe ní ìjọ kan, ó sì wọ ọkọ̀ kan lọ tí òun ti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Ó sì fún wọn pé ẹ jẹ́ kí àwa kí ó rékọjá sí ìhà kejì adágún. Wọ́n sì ṣíkọ̀ lọ. Bí wọ́n sì ti ń lọ, ó sùn. Ìjì ńlá sì dé, ó sì fẹ́ ní ojú adágún. Wọ́n sì kún fún omi, wọ́n sì wà nínú ewu. Wọ́n sì tọ̀ ọ́ wá, wọ́n sì jí wípé olùkọ́ni, olùkọ́ni, àwa gbé. Nígbà náà ni ó dìde, ó sì bá ìfùfù òun ríru omi wí. Wọ́n sì dá, ìdákẹ́rọ́rọ́ sì dé. Ó sì fún wọn pé ìgbàgbọ́ yín á dà. Bí ẹ̀rù ti ń ba gbogbo wọn, tí a sì ṣe wọ́n, wọ́n ń bi ara wọn pé irú ọkùnrin kí ni èyí? Nítorí ó bá ìfùfù òun ríru omi wí. Wọ́n sì gbọ́ tirẹ̀. Nǹkan mẹ́ta ni màá ṣàlàyé kí n tó gbàdúrà fún wa. Nígbà tí wọ́n wà nínú ọkọ̀, Jésù ṣe bí ẹni pé ó sùn. Jésù ò sùn. Ó fẹ́ dán ìgbàgbọ́ wọn wò. Ó ti fún wọn ní agbára àti àṣẹ láti bá ìjì wí. Ṣùgbọ́n ẹ̀rù ń bà wọ́n àti lò. Àyànfẹ́, ogun tó wà nínú ayé rẹ̀, ìwọ ni wòlíì ara rẹ tó máa bá ogun yẹn wí. A ti fún ẹ lágbára, àdàbí tó bá jẹ́ pé o ò gba Jésù sáyé ẹ lókù. Torí iye àwọn tó gbà la fi agbára fún láti di ọmọ Ọlọ́run, láti pàṣẹ bí ọmọ Ọlọ́run. Ó ní ẹ pàṣẹ fún mi ní tí ń ṣe sí ọwọ́ mi. Àfi ìwọ tó ò tí ì gba Jésù sínú ayé ẹ gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà ló ò tí ì gba àṣẹ àti bá ìjì wí. Ẹ máa gbọ́, nígbà tí ìjì yẹn dé sí wọn, wọ́n ní àwa wà nínú ewu. Wọ́n sọ wípé àwa gbé. Bíbélì sọ pé ó ní omi dà wọnú ọkọ̀, aṣọ wọn tutù, ẹrù wọn àti dúkìá wọn ló tutù, nítorí pé ìjì náà le púpọ̀ púpọ̀. Ṣùgbọ́n nígbà tí wọ́n jí Jésù, Jésù bá ìjì wí. Àkíyèsí kan tún lélẹ́yìí. Ǹjẹ́ nígbà tí ìjì bá dé, ǹjẹ́ ìwọ ń tọ̀ Jésù lọ? Bàbá tó bí ẹ kò lè ràn ẹ́ lọ́wọ́. Ìyá tó bí ẹ kò lè ṣe ohunkóhun. Ọkọ rẹ àtàwọn tó ń tọ̀ lọ, kò sí ìrànlọ́wọ́ lọ́dọ̀ wọn.
torí a ti kọ̀wé ẹ̀ pé ègbé ni fún ẹni tó fi ènìyàn lẹ́ra ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀. Ó ní ègbé ni fún ẹni tó sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì fún ìrànlọ́wọ́. Àyànfẹ́, láàárọ̀ yìí irú ìjì wo ló ń jà nínú ilé tiyín? Ọ̀pọ̀ ni ò tiẹ̀ lọ ilé ìjọsìn lánàá nítorí ìjì. Ó ní njọ́ tá a ti ń lọ kí la mú bọ̀, ó la gbàdúrà nǹkan kan ò ṣẹlẹ̀. A dá ọrẹ a fún wòlíì lówó araṣọ ara bàtà, kò sí nǹkan kan. Olúwa rán mi láàárọ̀ yìí láti wá sọ fún ẹ pé that ìjì is about to stop. That storm is about to stop. Ìjì yẹn fẹ́ dákẹ́. Ìjì kò síṣẹ́, ìjì kò sówó, ìjì kò sọ́kọ, ìjì kò sọ́mọ, ìjì kò sálàáfíà. Ó wà nínú ìgbéyàwó ṣùgbọ́n ó fi ọjọ́ kan gbádùn ayọ̀ ìgbéyàwó rẹ̀. Ìwọ àti ọkọ, ìwọ àti aya rẹ̀ ẹ̀ ń gbé bí eku àti ejò nínú yàrá. Ẹ̀yin rèé ẹ bímọ, ọmọ yín wà nídàálẹ̀ ṣùgbọ́n ó fi ọjọ́ kan jọrọ ọmọ. Màmá, wọ́n ní gbogbo owó tẹ́ ẹ ní láyé lẹ ti ná lórí àwọn ọmọ ṣùgbọ́n ọmọ yín ò ní ọjọ́ ayọ̀. Wọ́n kàwé wọn ò ríṣẹ́ ṣe, wọ́n kọ́ṣẹ́ wọn ò ríṣẹ́ gbà. Kódà àwọn ọmọ yín gan ò rí nǹkan tó burú bẹ́ẹ̀ pé báwọn ṣe ń jókòó lé lójoojúmọ́ tí ò ṣiṣẹ́, wọn ò kà á sí. À ń wò wọ́n ní àwò sọkún, wọ́n ń wòra wọn ní àwò rẹ́rìn. Ìjì ni, ìjì àìsàn ló ń jà. Gbogbo ọmọ tí ń ní òrílé ọkọ lọ, àwọn ọmọ tí yín ò tiẹ̀ tó dọ́kùnrin wọn ò tún rí ìyàwó fẹ́. Ìjì ni. Olúwa sọ pé kí n jíṣẹ́ fẹ́ nìyẹn pé léèní gangan ọjọ́ ajé ni ìjì yẹn máa dákẹ́jẹ́. Ẹ̀yin níṣẹ́ ọwọ́ ẹ̀rí tajé ṣe, òkúta láyé fi ń bá yín jà. Olúwa sọ pé ìjì ni. Èní ni a dẹ̀ sọ pé ìjì yẹn máa wọlẹ̀. Yorùbá bọ̀ wọ́n ní ọjọ́ tí a bá rí bí ni bí máa ń wọlẹ̀. Èèyàn mélòó ló gbàgbọ́ tó lè sán ṣòkòtò ẹ̀ gírígírí láàárọ̀ yìí kí èmi àti ẹ̀yin ó jọ bá ìjì yẹn wí? Ìjì tí ò jẹ́ ní ọjọ́ ẹ̀yẹ, ìjì tó ń jẹ ọjọ́ ayẹyẹ yín, ìjì tó ní kò tí ì kàn yín, tó ní ọjọ́ ayọ̀. Wọ́n bá Bátíméù wí, wọ́n ní gbọ́ kò tí ì kàn ẹ́. Ìwọ afọ́jú lásán, ìwọ ordinary alágbe. Àwa tá a lọ́wọ́ tá a nífọ̀n kò tí ì kàn wá, à ń bọ̀ torí irú rẹ̀. Bánu ẹ mọ́, irú ẹ̀ la gbo. Wọ́n ti sọrú ẹ̀ fún wọn náà lánàá. Olúwa ní kí n sọ pé ilẹ̀ tó mọ́ lónìí ló máa rí ìjì yẹn mọ́. Mósè sọ fún àwọn ọmọ Ísírẹ́lì pé ẹ dákẹ́ jẹ́ nítorí Olúwa yóò fi ìgbàlà hàn lónìí àti pé ogun Íjíbítì tí ẹ rí yẹn ẹ ò ní gbúrò rẹ̀ mọ́. Ó ń ṣe mí bí ẹni pé kí n sọ àsọtẹ́lẹ̀ sáyé ẹ̀. Ó ń ṣe mí bí ẹni pé kí n rí ẹ gbámú, kí n gbá àtàrí rẹ mú. Ó ń ṣe mí bí ẹni pé kí n da òró ọwọ́ mi kí n túlé ẹ lórí. Ó dáa, bí mi ò bá wá láǹfààní sí ọ, mo dúró lórí májẹ̀mú ẹ̀jẹ̀ Jésù tí a ta sílẹ̀ ní Calvary. Mo fẹ̀yìntì gé àgbélébù Gọ́lgọ́tà. Mo kí ẹnu bọ ẹ̀jẹ̀ Calvary tó ń ṣàn lọ́wọ́lọ́wọ́. Mo wá fi dán àṣẹ wò lábẹ́ májẹ̀mú tá a fi pè mí sínú iṣẹ́ Olúwa. Yí pé kí n máa ti ìlú kan dé ìlú kejì, kí n lọ máa tú àwọn tí a dè sílẹ̀ pẹ̀lú orúkọ Jésù. Ǹjẹ́ bí mo ti dúró lórí májẹ̀mú Calvary tí mo fẹ̀yìntì igi Gọ́lgọ́tà, igi àgbélébù rẹ̀, tí mo kí ẹnu bọ adágún ẹ̀jẹ̀ rẹ̀ tó ń ṣàn lọ́wọ́lọ́wọ́, mo tú jáde tàṣẹtàṣẹ. Mo tú ẹ̀jẹ̀ náà jáde tàṣẹtàṣẹ sínú ayé ẹ. Bí o bá rí àmì kan ṣe, ìjì yẹn kó dákẹ́jẹ́. Come on, sọ̀rọ̀. Ìjì tó jà ọ́, tó jà ọmọ, ìjì tó mú kó wà nídàálẹ̀ kó o má rí ṣe, ìjì tó ń sún ọjọ́ ayọ̀ rẹ síwájú, ìjì tó mú kó máa mú àmọ́bọ̀ rere. Bí o bá rí àmì ṣe, àbá ìjì yẹn wí. Ìjì tó fẹ́ gba ẹ̀mí rẹ, ìjì tó fẹ́ sọ ilé ọlá di ahoro. Báyìí ni Olúwa wí, báyìí ni wòlíì rẹ sọ. Ìjì yẹn dákẹ́jẹ́. Ìjì tí òjò jọrọ ìgbéyàwó, tó mú kó iṣẹ́ kó má jọrọ ọmọ, báyìí ni Olúwa wí. Ìjì yẹn dákẹ́jẹ́. Àṣẹ gorí ẹ̀. Ó dá áńgẹ́lì gúúsù, áńgẹ́lì àríwá, áńgẹ́lì ìlà oòrùn, áńgẹ́lì ìwọ̀ oòrùn, mo rán yín kọjá lọ síbi tí ìránṣẹ́ tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Ẹ lọ bá ìjì yẹn wí. Ẹ mú jáde kúrò nínú ìjì. Ìjì ò gbọdọ̀ gbé lọ torí Olúwa ní fi ṣe àṣẹ́gun. Jésù Olúwa wa, àmín. Àyànfẹ́, mo rí wípé òpin ayé ti dé.
mo sì ń lákàkà bí a ti ń tọ́ mi gbogbo opportunity tí mo bá ní tí mo bá láǹfààní sí láti fi gbàdúrà fún àwọn ènìyàn àti láti ṣí ojú wọn sára Jésù ni mò ń lò. Bí Ọlọ́run bá fi sí ẹ lọ́kàn láti ran rédíò tẹlifíṣàn program wa lọ́wọ́, bí Ọlọ́run bá wò ó, èrè ń bẹ fún ẹ láyé yìí àti ní ọ̀run. Ìwọ fi mẹ́sẹ̀jì ránṣẹ́ kájọ sọ̀rọ̀ papọ̀. Mo dúró lórúkọ Olúwa Ọlọ́run Ísírẹ́lì pé bí o ti ń ṣe búburú ò ní ṣubúlù ẹ, àrùn ò ní yálé ẹ, a ó sì bá iná rẹ pàdé. Wò ó, ibi tó o ti ń ṣiṣẹ́ ogun ò ní wọbẹ̀, ibi tó o ti mú owó yẹn ìjì ò ní já ibẹ̀ ní Olúwa wí. Gbogbo ẹ̀yin tẹ́ ń fi nǹkan ránṣẹ́ sínú iṣẹ́ ìránṣẹ́ yìí ó ṣe lásán. Orí ọ̀fẹ́ tó fi débi tó ti gba èrè lọ́run, Ọlọ́run yóò mú ẹ débẹ̀. Wò ó, Ọlọ́run tó ń san padà ní ẹgbẹgbẹ̀rún yóò san padà fún ẹ. Wò ó, dé ìran kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ọmọ rẹ ẹ ò ní ṣagbe láyé, àdàbí tí kì bá ṣe Olúwa ló pè mí, ẹ ò ní ṣagbe mọ́ lÓlúwa wí. Nọ́mbà yẹn náà ni ká ẹ pè sí tẹ́ bá ní nǹkan kan tẹ́ fẹ́ bá mi sọ, tàbí kẹ́ fi mẹ́sẹ̀jì ránṣẹ́ 08055951129. Once again 08055951129. Orúkọ mi ò yí padà, Pastor Praise O Bámiṣayé. O lè máa láǹfààní sí mi lórí WhatsApp direct call. Bákan náà lórí YouTube iṣẹ́ ìránṣẹ́ wa ń lọ níbẹ̀, ẹ làkàkà láti láǹfààní sí, a sì dára fún yín. Ọ̀rẹ́ wa, lẹ́yìn ọ̀pọ̀ àdúrà tá a ti gbà, ǹjẹ́ o ti gba Jésù sínú ayé ẹ gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà? Gbà á lónìí kó tó pẹ́ jù, nítorí ọ̀la lè pẹ́ jù fún ọ. Àdúrà tó máa wá gbàre, wá pe orúkọ Jésù nígbà mẹ́ta, wà ní mo dojúkọ ìwọ ìjì, wà máa dárúkọ ẹ, ìjì tí ò fẹ́ kí n láyọ̀, mo pàṣẹ fún ẹgbẹ́ dákẹ́jẹ́. Bí o sì ti ń gbà kó tó di ìwòyí ọ̀la, ó pè ó dẹ̀ jẹ́rìí sàgbọ́ Ọlọ́run. Àlàáfíà ni fún yín. Ọ̀sẹ̀ yìí máa pé wa, á mú ayọ̀ wa, á mú ìkórè wa, a ó sì dá oore ṣe.